ẹ gbọ́ ṣé Yinka Tnt àbí Naira Marley ni Saheed Osupa ń bá wí nínú fọ́nrán yìí? Ta ni Saheed Osupa ń fi ọ̀rọ̀ ìkìlọ̀ ránṣẹ́ sí? Ta ni Saheed Osupa ń fi ọ̀rọ̀ òwe ránṣẹ́ sí pẹ̀lú orin? Àwọn Yorùbá bọ̀ wọ́n ní lówe-lówe báyìí la máa ń lùlù àgídìgbò. Ta gan ni Saheed Osupa ń fohùn ìkìlọ̀ ránṣẹ́ sí o? Lára àwọn nǹkan tó ya Saheed Osupa sọ́tọ̀ nínú ọ̀pọ̀ olórin fújì ni pé àṣàmọ̀, ọ̀rọ̀ ọgbọ́n, ọ̀rọ̀ òye, òwe, ọ̀pọ̀ ẹ̀kọ́, àṣà àti ìṣe ló wà nínú orin Saheed Osupa. Èyí ló wà fà ó tí ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ fújì ṣe ní dandan pé yàtọ̀ sí pé Síkírù Àyìndé Barrister ti pe Saheed Osupa ní ọba orin, ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ Saheed Osupa náà ni wọ́n gbà pé ọba orin fújì náà sì tún ni Saheed Osupa, bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olórin fújì ẹgbẹ́ ẹ̀ gbogbo wọn náà ni wọn ò gbà, oníkálukú ẹni wọ́n sọ pé ọba làwọn. Ẹ gbọ́ àwọn tí Òṣùpá ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sínú fọ́nrán yìí, kí ni ohun tí wọ́n ń ṣe tó farajọ ohun tí Saheed Osupa ń sọ nínú fọ́nrán yìí? Ìkìlọ̀ ńlá rèé o fún ẹni tí orin King Saheed Osupa bá ń bá wí. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Mutation ẹ láti kọ ṣókí fún mi bẹ́ẹ̀ torí mi personally like ẹ wọ́n ní kó má fà ó fà ó wá ń dúró fẹ́ni tó máa sọ pé. ṣèbí wọ́n ti kí ń lọ fún ẹ wọ́n ti sọ fún ẹ pé wọ́n yóò fà ìwọ yóò sì wúkọ́ ikọ́ tó mọ̀ fúnra ẹ pa fọwọ́ fà ni ló wá ń wẹ́ni tó máa wá ṣe sọ́ọ̀rì fún ẹ ègbé ní fèèyàn tó bá wá ẹbí òyàká àgbà tó bí kọ́ ègbé ìyàká ègbé báwọn tó ń aláyé wọ́n ti kí ń lọ fún ẹ. ẹ̀gbọ́n ta ni Saheed Osupa ń fọ̀rọ̀ ìkìlọ̀ ránṣẹ́ sí o? tó wọ́n ti sọ pé wọ́n yóò ṣe ìwọ yóò sì tẹ̀ tán atẹ́tán ó jèrè agbèrè ó wá náà fi yẹ́ṣẹ̀ ẹ̀sìn ó wá ń lépa ẹ̀ ní tójú páàsì ẹ̀ ìbùkún ní fèèyàn tó bá tó ní ṣìnà sí. bàbá ṣe mọ̀ pé ọ̀rọ̀ yẹn jọ́ tí mo gbórin yẹn ń kẹjà that particular line tẹ́sán yẹn. ó bá yín wí. ìnùkọ̀ bẹ́ẹ̀ mi wí you had a fan. èèyàn wò ó ní kí lọ sọ pé ìbùkún ni fún èèyàn tó bá tó tí oníṣìnà síta bẹ́ẹ̀ ni. kí ni máa ń sọ you had this yẹn tó ń gbọ́ fújì you had a fan àgọ́ bá nìyẹn ṣe máa translate ní báyìí ìbùkún ni fún èèyàn tó tú oníṣìnà síta. tó tú oníṣìnà síta ń gbé mi àti bá pàdé bàbá níbo lọ ta ló gbé ọlọ́run náà tẹ̀ ní báwo ló ṣe wá fún kìíní yẹn. agbọmọ máa wẹ̀yìn wọ̀n mi olúwa fọjá mú mi má jẹ́ ń jálulẹ̀ lẹ́yìn ọlọ́run mi wọ̀n mi olúwa fọjá ẹni tó ń gbénú mi ojú gbogbo ayé lọ o ẹni tí mo fẹ̀yìntì ò ṣe pé ń jà kò ṣe pé ní jà rárá. ẹ̀gbọ́n ta ni Saheed Osupa ń fọ̀rọ̀ ìkìlọ̀ ránṣẹ́ sí o? bàbá ẹ ní ẹ̀kọ́ tútù ló da ọbẹ̀ ẹ̀kọ́ ọ̀dà ẹ̀ tó ń sáré sọ́bẹ̀ sáré fún wáyé náà pápákọ̀ sáré kó jẹ́ bàbá. ọtí tútù ló da oúnjẹ tútù ò da gàrí kíkan ọbẹ̀ ta ọbẹ̀ tó bá kan obìnrin tó lẹ́wà tí ó bá níwà mo gbọ́ rí èyí tó bú rẹwà tí ó tún ó sú mi. bàbá ẹ ní ó yẹ ká ṣe mọ̀ mi mọ́ ká tó máa ṣe sùkínsùn. bàbá bá a ṣe kó. Drop your comment. Remember to like, share and follow us. Thanks for watching.